يموت كل البرايا سبحان من لا يموت. آمين 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 آمين. adúpẹ́lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah. gbogbo wa tá a wà ní kálí bisimilahi rahman rahim. 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 allahumma salli ala sayyidina muhammadin wa ala alihi wa ashabihi wa sallim. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. إخواني سووا أصواتكم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. آمين. آمين. بابا خليفة Sheikh Muzammil adúpẹ́lọ́dọ̀ Ọlọ́run gbogbo ẹ̀yin bàbá wa àti bàbá wa Khalifa láti lókèrún afọlá Ọlọ́run bẹlọ́run fún asọ̀fà lẹ́bi Muhammad bẹlọ́run ntòkó wájú lẹ́ni náà ni wọ́n sọ fún wa yìí kafa limautu wa aizan. كفى بالموت وإذا لمن الموت عليه قد قدر. wáàsí tá n pé ẹ wá sí wáàsí káwọn kan wá lónìí káwọn kan wá lọ́la. Naam. àfi ṣàdúrà ni ikú gan ti tó ní wáàsí. وكفى بالموت وإذا لمن الموت عليه قد قدر. èèyàn máa ń ṣàdúrà ńjọ́ mi ọlọ́run má jẹ́ wọn bí mi nílùú báyìí o wọ́n sì ti bí ọ́nbẹ̀ náà kò ṣeé ṣe mọ́. ọlọ́run má jẹ́ kí bàbá yìí ó bí mi o ó sì ti bí ọ náà. وكفى بالموت وإذا لمن الموت عليه قد قدر. ìyá máa yọ ọlọ́run má jẹ́ ó bí mi àdúrà tí ò lè gbà ni ó ti bí ọ náà. وكفى بالموت فألم وإذا لمن الموت عليه قد قدر. ikú gan ti tó ní wáàsí. وكفى بالموت فألم وإذا لمن الموت عليه قد قدر. Sayyidina Umar رضي الله تعالى tí ń عنه. tẹ̀lé Ànábì Muhammad òkà tí ń lò lọ́wọ́ ntọ́kọ̀ ọbẹ̀ ní káfàlì maut wà ìzàn ikú láti tó ní wáàsí o. وكفى بالموت فألم
وإذا لمن الموت عليه قد قدر. ìlú Ọ̀fà dáa púpọ̀ ìbẹ̀ ní ẹsẹ̀ alhamdulilayi. alhamdulillah. kìí sàpábòrò ẹwà àwọn wàlíyà Ọlọ́run tó ti lọ nílùú Ọ̀fà ẹwà àwọn tó kú mẹ́lẹ́ nínú àwọn afá tàǹfọ̀lá wọn mi. ìlú Ọ̀fà Ọlọ́run níjọ́ bàjẹ́. àmín. ilé ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run níjọ́ bàjẹ́. àmín. wọn lọmọdé kì í bá pèlè ìyá rẹ̀ kó ṣe aṣọ dá. àwọn àgbàlagbà wa ní bí ìyá rẹ̀ bá fi hàn ní o. àwọn tó bí àwa àwọn àfáà tiwa wọ́n fi hàn wá bí ìlú Ọ̀fà ti jẹ́ sí. ẹsẹ̀ alhamdulilayi. وكفى بالموت فألم أيضا لمن الموت عليه قد قدر. nídìí ogun bẹ́ẹ̀ ń bẹ̀ ní ọba àlọ́rin jẹ́ nísìkọ́lé sí. ìníjọ́ tó bá àlọ́rin lò ńlẹ̀ yìí ìníjọ́ tí lò ló mú àrán. àmọ́ èyí tí lò lọ́fà lọ́pọ̀ wọn ní ọbọ̀ sílé ń bẹ lọ́fà. وكفى بالموت فألم أيضا لمن الموت عليه قد قدر. ìpayà kú ni ìyá àwọn ènìyàn lòun gbádùn. ẹ wọ àwọn afáàpaná bọ́rọ̀ ti rí náà ló wí fún wa o. ìmọ̀ ọlọ́run tún ṣe àṣì òde wá. alhamdulillah. gẹ́gẹ́ bí àdúrà rẹ tó máa ṣe. inú ilé ara wa la wà yìí. àwọn tó bí wa àfáàgbà Sheikh Tagir Adam rahimahullah. Ọ̀fà níyì náà wọ́n gbé. وكفى بالموت فألم وإذا لمن الموت عليه قد قدر. ọlọ́run o báwa kẹ́ gbogbo àwọn àgbàlagbà náà. àmín. àfa àgbàǹgbà tẹ ni wọ́n gbé Ọ̀fà ilé wo ni wọ́n gbé lọ́fà ilé dundun ni. وكفى بالموت فألم وإذا لمن الموت عليه قد قدر. àwa wò títí pé àwọn àgbàlagbà táwọn yìí wọ́n ti gbé ayé ìwé sí lọ. Allahu Akbar. o lè máa jẹ́ ọmọ fún àbọ̀mọ ọmọ. ẹ ṣàdúrà ya wa Hawau alátẹ̀dé ọmọ bàbá lọ́yẹ ń mọ àní ọmọ ekis alárápé àbí. وكفى بالموت فألم وإذا لمن الموت عليه قد قدر. bàbá mi àfa akéwù sọlá ẹni Allahu Akbar. وكفى بالموت فألم وإذا لمن الموت عليه قد قدر. àfa wa akéwù sọlá ni wọ́n fún àfa Ibrahim àfa Mustapha Ibrahim ìjọba níyàwó fábúrò rẹ̀. وكفى بالموت فألم وإذا لمن الموت عليه قد قدر. bàbá wa aláyé àgbà wa ní àwọn wà ní kékeré pẹ̀lú àfa àgbà ibi náà làwọn wà gbogbo ọjọ́ ayé àwọn bàbá ọmọ wa pé aláyé balógun aláyé kínní aláyé òkè òsì aláyé bàbá ọmọ wa dàgbò àwọn àfa. وكفى بالموت فألم وإذا لمن الموت عليه قد قدر. àfa Khalifa wa Sufyan ní mọ̀ yìí ndé kí n tún rí ọ èmi náà wá dìde pé mọ̀ òun náà ní mọ̀ yìí. تذكري في مسيرك والمآب. àfa Ibrahimovi أكرمكم à الله. ń ṣe lọ́ọ̀ṣì mọ́sálásí jimá ń lọ níjẹ́ òní gọ́fìnà ń bọ̀ wá bàbá rẹ̀ sì ń bẹ́ ń jòkó lẹ̀ gbogbo agbọ́dọ̀ dìde bàbá rẹ̀ náà bá dìde ẹ̀rí ńgbà tó máa tèmi náà bọ̀ mo yà dìde sí pé ọmọ ńlá nù. وكفى
الموت فألم وإذا لمن الموت عليه قد قدر. ǹjẹ́ bàbá ní kí Mustapha àjọba kó mú akéwù Sufyanu wálé kéwù díẹ̀ ní ìjọba yìí lọ wọ́n wá ń pẹ́ ọmọ náà níyà ni àbí irú bàbá òní bàbá yìí tó fi wá ti sí lé kéwù ìyàwó rẹ̀ kó bá gbọ́ kó gbọ́. وكفى بالموت فألم وإذا لمن الموت عليه قد قدر. ẹnìjọ́ ti tọrọ ẹ̀ ǹjọ́ tí wọ́n bá nájà owó dé ẹlẹ́mọ̀ ọ̀fẹ́ lọ́fà òní ni wọ́n nájà owó dé ọlọ́wọ́ jẹ ọ̀tà nílẹ̀ bá rí ọba mọ́. وكفى بالموت فألم وإذا لمن الموت عليه قد قدر. àyà àwọn àfáà nílùú Ọ̀fà ọ̀rọ̀ níjọ́ bàjẹ́. àmín. ilé kálukú náà ní bàjẹ́. وكفى بالموت فألم وإذا لمن الموت عليه قد قدر. لولا المولود لبادت لي الخلق لباد الخلق. وكفى بالموت فألم وإذا لمن الموت عليه قد قدر. أذكر أبارك ومنسي. الله أكبر. لولا المولود لبادت الخلوقات. لولا المولود لبادت المخلوقات. bí ọba ṣe torí abímọ o ẹbáríkà o ọkùnrin àbọ̀bìnrin ayé ò ní bẹ mọ́. وكفى بالموت فألم وإذا لمن الموت عليه قد قدر. àfà mi bí àfà ń bẹ bá ń bọ̀ àfà ń bẹ tí ń bá ń bọ̀ wá sí Ìlọrin mọ̀tòsẹ́kù lọ ṣáájú sistrom lọ tẹ̀lé yọmọ wa bọ̀ bí gbọ́ gómìnà ìlú kan ń bọ̀ ń bọ̀ wálé kéwùnù. وكفى بالموت فألم وإذا لمن الموت عليه قد قدر. ó sì ra tẹlifóònù fáfá rẹ̀ yóò tún mọ̀ wá kúnlẹ̀ bàbá wa dọ́jà ní sọ̀tẹ́là lọ́dọ̀ wa nídìí àpẹ gbogbo tí wọ́n jẹ láyé ní nǹkan àpò nǹkan oúnjẹ yóò ti wá ra ìlú làgbàjì nù ara àgbàjì wa mọ̀ pé ọmọ kéwòrè ìlú Ọ̀fà ni lóde wọn ọmọ kéwòrè ìlú Ọ̀fà wọn. وكفى بالموت فألم وإذا لمن الموت عليه قد قدر. ilé dundun náà la wà yìí gbogbo àwọn bàbá kílé náà sẹ lọ́wọ́ wọn ò sí ń bímọ nísìn Khalifa kìnínní èmi náà lọ́ọ̀rẹ́ kan o Saliu Bashiru òun náà ń bọ̀ lọ́rọ̀ nísìn láti kó o ti ń fóònù ọkọ èyí ti ń bọ̀ o àwọn rìdíìmù tí wọ́n máa ń dí ọ̀nà Èkó ni wọ́n ò já wọn kọjá àwọn sẹ̀ tó wá padà sẹ́kọ̀ọ́ àwọn àlọ́gbọ̀nà Ṣàgámù. afa akwana kíjọba tẹ pé inú aridulayi wá sí à ẹ lọ inú gbóyányá ẹ máa lọ sí sáfìsì yín mọlọdẹ ó dé bá wa pẹ̀lú ògo Ọlọ́run àwọn ìyá wa ń bẹ nílé tá ń lọ ọba bọ́rọ̀ ìyá wa Alábí ti rí lórí mu bá a bá rìnrìn àjò wa bá a ti rìn lọ òkè ọ̀yà bí kan dè kájógún èèyàn kájẹ 12 kájẹ 14 ìyá tí ìgbà gbogbo wa lálejò náà nù. Allahu Akbar. ìyá òsì rà lè mọ wọn lọ́wọ́ ìyá tán mọ wọn lọ́wọ́ ni èyí tá a wá gbọ́n gbé ẹ dọ́dọ̀ ìyá o lọ́dọ̀ Aláàjì Sọfíù àbí ọ̀nà tẹ̀mí bọ́ sí yìí Ibrahim kẹlẹ́ ń pè Ibrahim Adébísí Fúlàní ẹ tó fún wa lọ́mọ àbí. àwọn ẹni sallallahu alaihi wasallam ẹni tọ́nà bá ní wọ́n bí nílùú Ọ̀fà kọ́mọ̀tọ́rọ̀ ìlú Ọ̀fà
àtàwọn aráàlú Ọ̀fà ọlọ́mọdé àbàjẹ́ ìlú Ọ̀fà ọlọ́run níjọ́ bàjẹ́ ọlọ́run níjọ́ bàjẹ́. pòfẹ́sọ̀ wa ọ̀ngbọ́n Ọ̀yáwòye tí ọba ti bọkùnrin jẹ́ nígbà wọn tẹ̀yà sísàárè tẹ́tà wọnú ibi tẹ́ ó ní mo ní kẹ́ ṣàdúrà tán ni mo lọ́rọ̀ sọ ọ̀rẹ́ ìyá mi ni ọ̀rẹ́ ìyá mi ni oníṣẹ́yà rẹ̀ kú ìṣẹ̀yà fún ọdọ́jọ́ kú mìíràn ni. Allahu akbar. ẹ wà tó tán dáadáa sẹ́yìn ọwọ́ ń bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan lọ́wọ́ wa ìfẹ́ dúró ni oníyà wa ọ̀dàkọ̀ ya wa ọwọ́ á ní sọ ọgbà afábàá wúbi ìyá wa tá a torí àjòkólẹ̀ Sayyidatu ni ká máa wí Sayyidatu Rabi'a bọ́ọ̀ mo ti ní kó wí. Sayyidatu Rabi'a. ìyá ẹni tí ń bá jókòó náà ló fi wà lọ. wọ́n lá máa fi Sayyida síwájú àfáà yìí wí ilé wa lẹ́nu ká máa wí. Sayyidatu Rabi'a. irú wọn àyè pé wọn sakara rábí kọ́ ọlọ́run ní kí n fi oore lẹ̀ èmi ọlọ́run ikú tẹ rí ni oore ni mi ṣe fún yín. Allahu akbar. afa abrahuvi. Akramakumullah. Sayyidatu Rabi'a ẹnì ọkọ jẹ́ bẹ́ẹ̀ láyé bàbá wa alájà àgbà ni kódà dì sí gèlè rẹ̀ ìbẹ̀ stẹ́ẹ̀pù àwọn màláíkà mi tí wọ́n ti ń gbà lọ́dọ̀ ọlọ́run wọn a máa wá sọ fún ọ̀nà kódà wọlé ní ó ní gèlè yìí ṣé báyìí fún wa. La ilaha illallah. Rabi'a. إلهي تمسكني وكن بي موكلا لتنجيني من نارك يوم القيامة. Sayyidatu Rabi'a أني ولو إلهي تمسكني وكن بي موكلا لتنجيني من نارك يوم القيامة. ọ̀rọ̀ lẹ́yìn ẹ̀dá mo fi kú sóore fún yín ni bàbá wa Khalifa ilé náà ní gbóná máa yín آمين. ilé náà dín ní tàn bú tálíkì àmọ́fìdé. إلهي تمسكني وكن بي موكلا ọlọ́run لتنجيني من نارك يوم القيامة. wọlé yìí ọlọ́run mi bá lọ́rùn gbogbo àdúgbò láàrin ìlú ẹ̀ á ní wọ́n ọlọ́run Ilahi. إلهي تمسكني وكن بي موكلا لتنجيني من نارك يوم القيامة. afáàkọ́ àná dákun ọlọ́run ọba mi o تمسكني dákun gbá mi mú lọ́wọ́ dáadáa وكن بي موكلا dúró tì mí ọlọ́run dúró tì mí. لتنجيني من نارك يوم القيامة. لتنجيني من نارك يوم القيامة. má jẹ́ wọ náà ń jàlùkì àmà Allah ẹ̀dùn àná má jẹ́ wọ náà. إلهي تمسكني وكن بي موكلا لتنجيني من نارك يوم القيامة. لتنجيني من نارك يوم القيامة. kí ló ṣe tí wọ́n ń kéwú tẹ̀ bá wọn ké. إلهي تمسكني وكن بي موكلا لتنجيني من نارك يوم القيامة. لتنجيني من نارك يوم القيامة. àwọn àjọ kan lọ bá nẹ́bí wọn wọ́n ní wàhálà rẹ pọ̀ àní gbọ́gbọ́ àfikún ọbẹ̀ lòun fún wa ká má kú mọ́. إلهي تمسكني وكن بي موكلا لتنجيني من نارك يوم القيامة. àfàwà àpò àná ànábì ọlọ́run wo wàhálà rẹ pọ̀ àní gbọ́gbọ́ kí ni kàlà ń fẹ́ lọ́dọ̀ ó ní ẹ̀yọ́ kí n bọ̀ ká má kú mọ́ ni bá ti di tábà kú mọ́ àdìjọ́ rẹ̀
إلهي تمسكني وكن بي مؤكلا لتنجيني من نارك يوم القيامة. àbá àgbàna anabi Ọlọ́run tó Ọlọ́run rán sí wọn ó sì fẹ́ kí wọ́n gbà kò sẹ́ni tí èé kú tiwa kọ́ndíṣàn tiwa ni pé bọ́ba lè bẹ lọ́hùn ká mọ̀ kú mọ́ ká mọ̀ sì bí mọ́mọ́ èyí tàbí tó èyí tó anabi Ọlọ́run sì débi títí pàdé pẹ̀lú Ọlọ́run àwọn èèyàn mi o wọ́n làwọn ò ní gbà fún mi wọ́n lù mí ni wọ́n lé mi ni. إلهي تمسكني وكن بي موكلا لتنجيني من نارك يوم القيامة. ètò wọn làwọn fẹ́ ìwọ Ọlọ́run sọ ọba wá ṣe fún wọn wọ́n ní káwọn ọmọ kú mọ́ Ọlọ́run ikú tí mo ní wọn máa kú ni àánú ní fi ṣe fún wọn. الله أكبر. ẹ gbọ́. نعم. لولا المولود لبادت المخلوقات ولولا الهالك لضاقت الدنيا. tí ó bá sì torí àwọn tí ń kú ayé ò ní ṣe gbé mọ́ ẹ ti pọ̀ jù bí ó bá torí àwọn tí ń kú ní ọgbà fasufiyan لولا الهالك tí ó bá sì torí àwọn tí ń kú. خلقنا للإمامات ولا تركنا لذاق بنا الفصيح من الرحاب. ilé ò ní ṣe gbé mọ́. تذكري في مشيبك والمهاب. ilé bàbá mi ni ilé bàbá mi ni. ودفنك بعد عيذك في التراب. àfààní máa jẹ ṣe wá sí rárá. تذكري في مشيبك والمهاب ودفنك بعد عيذك في التراب. ìwọ tó o bá ń lọ tó ń bọ̀ àfààní jẹ́ ṣe wá sí fún ẹ. تذكري rántí. في ثيابك والمهاب. bọ́n máa ń lọ ẹ máa mo fẹ́ dé London yes mo ní a ní mítìrì kan lamẹ́ríkà a ní kíní kan. تذكري في ثيابك والمهاب في مشيبك والمهاب. nígbà tí irun lílọ́tọ̀ ń bọ̀ nínú máa rántí. ودفنك. wọ́n ní màá bì alágbáyédé lànà rẹ̀ káàbọ̀ ó ṣe dáadáa máa rántí. تذكري في مشيبك والمهاب ودفنك بعد عزك في التراب. bó wọ́n ti wò ó lè tó wọ́n sì ń jọ kan náà ni. ودفنك بعد عزك في التراب. ìyá kan náà wọ́n sì ní wọ́n yà dúró yẹn tán. إذا وافيت قبرا أنت فيه. afábùrà wọ́n fi. إذا وافيت قبرا أنت فيه تقيم به إلى يوم الحساب. àti gbé yẹn sínú sàárè yín lọ kí yóò sí mọ́. تقيم به إلى يوم الحساب. تقيم به إلى يوم الحساب. ọmọ agbẹnu sàárè yíyẹ díjà kí á mọ ibi tí wọ́n máa gbẹnu. وفي أوصال جسمك حين تبقى مقطعة ممزقة الإهاب. yá ìyẹn tí wọ́n rì mọ́lẹ̀ ni. مقطعة yóò wá gbé yóò gbé wẹ́rẹ́ náà. ممزقة الإهاب. ممزقة الإهاب. wọ́n wàá fàyà ní الإهاب. الإهاب. awọ ara rẹ̀ wọ́n fàyà nù. مقطعة ممزقة الإهاب. bí a bá ní kí n jẹ́ إهاب ẹni awọ ara rẹ̀ tó yá ìtọ́. وفي أوصال جسمك حين تبقى. oríṣiríṣi kírímù lẹ lómi nílé. وفي أوصال جسمك حين تبقى مقطعة ممزقة الإياب. afábùrà wọ́n fi. ولولا القبر عليك سترا. àfáàní jẹ́ sọ fún ọ. ولولا القبر sàárè tí wọ́n gbé sà lọ fi ọ sí. صار عليك سترا. àṣírí gbogbo ni sàárè jẹ́ fún ọ. لنتنت الأبات هو الروابي. لنتنت الأبات هو الروابي. bọ́mọ̀ sí bá gbọ́dọ̀ ó jọ síbi kan ni aládùúgbò nílé rẹ̀ ráyè ni mọ́. خلقت من التراب فصرت فيه. àfáàní wá sí mi náà ní àfá
خلقت من التراب فصرت فيه láti bí iyẹ̀pẹ̀ ni wọ́n ti dá ọ. فصرت فيه níbi iyẹ̀pẹ̀ náà lọ́ọ́ dà sí. كأنك ما خرجت من التراب àbáyé mi gbọ́ wá síbi adé láti bí iyẹ̀pẹ̀ ẹ̀sìn kìíní kan láti bí iyẹ̀pẹ̀ náà lọ́ọ́ dá ọ. ó á dà ọ padà sínú iyẹ̀pẹ̀ náà. فتلك هذه الدنيا ثلاثة وبادر قبل موتك بالمتاب فتلك هذه الدنيا ثلاثا وبادر قبل موتك بالمتاب afábùrọ̀ wúvi. نعم anabi ọlọ́run ni wà nabi. نصحتك máa lọ bá àwọn àjọ ọ̀lẹ́tàn aláwọ̀ fẹ́ kú mọ́ ó ní wọn ò ní kú mọ́. فاستمع قولي والنصحي nínú anabi ọlọ́run yìí bí a bá ní anabi ọlọ́run náà ẹni jẹ́ bíṣírù. ومثلك لا يدل على صواب àṣẹ wọn ń pè ní bíṣírù ni Sufyan Sulikifulu ni wọn ń pè ní bíṣírù. anabi ọdẹ àmà kò ní Sulikifulu. تلكفل ó di mọ́kàn ní mẹ́rin mi fún yín. خلقنا للممات ولو تركنا kálí kú náà wọ́n torí ẹ̀dá wa wáyé. لضاق بنا الفصيح من الرهاب أبا ينادى àpapàna Sulikifulu la anabi ọlọ́run náà àmọ́ ọwọ́ agbájúmọ̀ ní bíṣírù kò sì kẹ́lẹ́ pa òun kan náà ní jẹ́ bẹ́ẹ̀. ينادى في صبيحة كل يوم لدول الدود وبنول الخراب bí wọ́n ti jọ ojúmọ́ wọ́n ń pèpè wà láàgbọ́ wọ́n ń kékin ni wọ́n lílú lẹ́nu mọ́tì ẹ̀yà ara yẹ ẹ máa bímọ o. ينادى في صبيحة كل يوم لدول الدود وبنول الخراب لدول الدود وبنول الخراب ẹ máa bímọ akẹ́kọ̀ọ́ lẹ́ni tí ó jẹ وبنول الخراب ẹ máa malé ẹ máa lọ ìfanisìn mo wò tí àpúrúfù yẹn ni afẹ́kọ́ ni wọ́n sọ ó dáwà dúró ni yóò padà dahoro náà الخراب yóò dahoro ni. لدول الدود وبنول الخراب ẹ máa malé kọ́dà bẹ́ẹ̀ tó abẹ́rẹ́. الخراب لدول الدود وبنول الخراب ẹ máa bímọ akẹ́kọ̀ọ́ lẹ́ni tí ó jẹ وبنول الخراب ẹ máa malé ẹ máa lọ ìfanisìn mo wò tí àpúrúfù yẹn ni afẹ́kọ́ ni wọ́n sọ ó dáwà dúró ni yóò padà dahoro náà الخراب yóò dahoro ni. لدول الدود وبنول الخراب ẹ máa malé kọ́dà bẹ́ẹ̀ tó Amẹ́ríkà ló ti mú plan ẹ̀ wá ẹ̀kọ́ lọ yóò padà dahoro náà ni èyí ò ní sí mbẹ̀ mọ́ náà ni. ينادى في صبيحة كل يوم لدول الدود وبنول الخراب afáàpáná nítorí tí mo fẹ́ sọ ń pa ìyá ọdún mọ́kànlélógún làwọn ọ̀rẹ́ ọ̀fọ̀ ọ̀sẹ̀ láàrin ìlú mọ́ Allahu akbar. Sulikifulu ọdún mọ́kànlélógún ọ̀fọ̀ ọ̀sẹ̀ 21 years ẹnìkan ò kú. خلقنا للممات ولو تركنا báwọn èèyàn lọ́la ń fẹ́ nu. لضاق بنا الفصيح من الرهاب ẹ bá rí kan bẹ́ẹ̀ wo ọlọ́wọ́ wo kò sí mọ́. خلقنا للممات ولو تركنا لضاق بنا الفصيح من الرهاب لضاق بنا الفصيح من الرهاب wọ́n náà lọ sí kọ́ wa pé àáfà ìmáàmù mi ń bẹ yóò máa bá wọn sí ọjọ́ súná ni. خلقنا للممات ولو تركنا لضاق بنا الفصيح من الرهاب لضاق بنا الفصيح من الرهاب afáàpáná wọn wá lọ bá nábì wọn níta ní ọba wa tọrọ yìí kò ṣeé ṣe nǹkan ọfẹ yíwọ ọjà ti yíwọ ká padà sí bá a ti wà tẹ́lẹ̀
ká máa pé ẹ̀pẹ̀lẹ́ àná o ọlọ́wọ́ kan. Barika o. خلقنا للممات ولو تركنا لضاق بنا الفسيح من الرهاب. Ọlọ́run afanabi Muhammad bi o. sallallahu alayhi wa sallam. ìjókòó wata ìjókòó yìí nítorí nǹkan ẹyọ kan náà ni mo ń sọ fún ẹ lẹ́ẹ̀kan fà láti ilẹ̀ Iraq Baghdad nílẹ̀ Iraq nílẹ̀ Saddam lọ́hùn ìbẹ̀ ní Rabiatul Adawiya ìbẹ̀ ló ti wá sí hajj kì í sara Maka afábàrúfì Rabiatul Adawiya ọwọ́ adé Kaaba bá a ti wọlé ni ta ní wọ Kaaba tí tẹ̀ ní sunkún. Allahu akbar. Ọlọ́run o ṣe yẹn lówó kí ìyá mi náà wá bí kí bàbá mi náà wá bí Ọlọ́run o kìí ṣeéṣe ni a fẹ́ padà wálé. Rabiatul Adawiya. tamassakati bi astari l-Kaaba. kọ́tìn tí ń bẹ lé olúwa tó fi sí ẹnu ọ̀nà lé olúwa o náà ni ń bẹ lọ tààrà Rabia ọwọ́ lọ dì mọ́ kọ́tìn. tunaji rabbaha. wọ́n bọ́ ọlọ́wọ́n bá sọ̀rọ̀. ya habibi wa munayati wa sururi. Rabi ìjọkẹ́ nínú fa ìyá ti wà yín náà. wọ́n ní abẹ́lé kọ́líbù ayọ̀hìnbá síwáka. Rabiatul Adawiya oníwọ̀n ọlọ́wọ́n habibi ọlọ́wọ́n àmì. ya habibi wa munayati wa sururi. Ọlọ́run ní pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀hún. ya habibi wọ́n olùfẹ́ mi Ọlọ́run. wa munayati wọ́n láyé rúgbà mi tí ń bọ̀ láti lẹ́yìn rẹ̀. wa sururi. kọ́ni abẹ́lé kọ́líbù ayọ̀hìnbá síwáka. ọkọ mi ò fẹ́ràn lómi ìmọ̀láyà fi wọ̀. ya habibi wa munayati wa shiyaki. ìjàrá bọ̀ Ọlọ́run. طال شوقي متى يكون لقاك. ìdí ìjàrá ń wò ní ìpàdé ìwọ Ọlọ́run. طال شوقي متى يكون لقاك. wọ́n tẹ̀ lọ́run ní sunkún Kaaba tọ́ba ní ti sunkún wọ́n lọ sùn àbò ní sùn. ليس سؤلي من الجنان نعيما. Rabi wọn bọ́ òun sọ̀rọ̀. ليس سؤلي من الجنان نعيما. mo máa lọ́ọ̀ tí mo wá sẹ́ níyẹn o ìbéèrè àdìjẹ́nà lọ́dọ̀ rẹ̀. غير أني أريد أن أراك. ìbéèrè àdìjẹ́nà kankan wa mo fẹ́ rí o ní. الله. mo fẹ́ rí o ní. ليس سؤلي من الجنان نعيما غير أني أريد أن أراك. Rabiatul Adawiya tíyàwó ń bá jókòó ó ní wọ Ọlọ́run ìdẹ̀ra àdìjẹ́nà kí n wá tí mo fi wá. ليس سؤلي من الجنان نعيما ìwádàrà غير أني أريد أن أراك. غير أني أريد أن أراك. èmi Rabiatul Adawiya mo fẹ́ rí ọ ní mi wá. nílẹ̀ Iraki ló ti wá àmọ́ ní Mísírà ló kú sí ní Káhírà mo dé sàárè ẹ̀. ليس سؤلي من الجنان نعيما غير أني أريد أن أراك. Sayyidatu Rabia ní Káhírà ló wà ní sàárè rẹ̀ wà. Sayyidatu Nafisa ní Káhírà ní sàárè rẹ̀ wà. Sayyidatu Zainab ní Káhírà ní sàárè rẹ̀ wà. Sayyidatu Sakina ní Káhírà ní sàárè wọn wà. الله أكبر. sàárè wọn tó gbogbo àdúgbò kọ̀ọ̀kan táwọn tálíkà wọn ń jòkó mẹ́kọ̀ọ́ Ọlọ́run nígbà wọn ti ń jẹ ni wọn ti mú wọn ti ẹni tí wọn fíṣítì wọn pé wọn ṣàṣe sàárà fún wa. ń bọ̀ lọ sàárè Rabiatul Adawiya Rabiatul Adawiya Ọlọ́run o àfọlá Sayyidatul Rabia Adawiya àfọlá rẹ̀ bẹ́ẹ̀ o kọ́lá dùn àkàntì ṣe. الله أكبر.
gbogbo lọ́wọ́ fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ mọ kí ni fi béèrè ni ẹ fẹ́ mọ̀ نعم gbogbo àgbẹ̀ nǹkan lọ́dọ̀ Ọlọ́run ntí ẹ bá filẹ̀ káfáyé náà lẹ̀ àmọ́ ká filẹ̀ pẹ̀lú dáadáa Rabi'atul Adawiyya kò sí ti fi béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run àfàbàrà òfin kí ni ó fi béèrè. بسم الإله العالمين عظيم الرحمن الرحيم مالك ديان. ntí Rabia fi tv bẹ̀rẹ̀ òun bisimilayi rahman rahim nílò kí ló ń wá kiri elégbòogi wo ló ń wá kiri lẹ́yìn ìgbà tó gbọ́ ló ń gbọ́. الله. tí wọ́n bàbá wa alájà àgbà ni wọ́n wo pọ́ọ̀sán jù lọ ni ẹni ọ̀lọ́ bá pé wọ́ wò ni. lórí sígìlá ni irinwé ẹnu ọ̀nà rẹ̀ gan dá. níbi Ọlọ́run nìkan dá Ọlọ́run kọ́ kẹ́ bàbá tó bí Alhaji Mustapha Àjọba Sheikh Ibrahim ní kókó bàbá wa ní láti lè dùndún bí àfọwà lọ́hún lọ sí fàájì lọ́hún àwọn olùtọ́ wa wà fà lọ. bàbá ń sọ ìtẹ̀yìn fún wa níjọ́jà àfáàfúlámì ilẹ̀ yóò ṣẹlẹ̀ bàbá Sani Eléré Oǹdó lòún gbé àbí bàbá wa lọ́fà ní àfa Abdu Ìbùkún olùmbẹ́njòkó lẹ́njọ́ náà amatoto Muhammadu Raji ọlọmọsàkẹ́ ìmbẹ́njòkó lẹ́njọ́ náà bàbá ní àwa tẹ̀lé àfa àgbà wá sí pópó nìyí ni àwọn dà. إذا شمر 60 عاما dákun فنصف العمر تمحق الليالي. àwọn ma tẹ̀ra lẹ̀ Ànábì ti sọ̀rọ̀ ó ní àmọ́rù ummati bayna 60 wa 70 70. ọjọ́ ẹ̀yin ìjọ mi o ọjọ́ ayé tẹ́ máa lò láàrin 60 to 70 ẹni ọlọ́mọ tiẹ̀ kọjá 70 àánú ni. إذا شمر 60 عاما ìyàwó ló lo 95 àbí kí ni wọ́n lò. فنصف العمر تمحق الليالي. ìyá wa ta torí wọn jòkólẹ̀ wọ́n lo 97 لا إله إلا الله. wọ́n wá arọ́mọ yọ̀ sí wọ́n ń wẹ̀ wọ́n wọ̀sọ̀ fún wọn àwa náà lọ kí wọn a máa lọ kí wọn lè sọfí ẹ̀yìn dé Àlàjì sọfí yìí o wọ́n máa bọ̀. إذا شمر 60 عاما فنصف العمر تمحق الليالي ونصف النصف يمضي ليس يدري لغفلة يمينا عن شمالي dákun Ọlọ́run وثلث النصف ìyá ti lò ó آمال وحرص ìyá lò dáadáa وشغل بالمكاسب والعيال. à ń kọjá lọ ládùúgbò kan lánàá àbí ń jẹrin ńìlọrin bẹ ìyá náà pupa rọ gbọ́dọ̀ ó sì ń jòkó ké láàrin títì wọn wá ń fi gíẹ́ dáàbò ọ̀nà pé kí mọ́tò má kọlù ó wá sùn ọ̀tọ̀ gbogbo òjò kọ́rọ̀ láti ẹ̀ ti àárọ̀ èdè àyìn àlásà èdè ẹ̀lọ́dámọ́ sáàtì bọ̀tẹ́nu. وباقي الأمور أسقام وشيب bọ́bá yá díẹ̀ yìí lọ rí dókítà mi náà kàn. وهم بارتحال وانتقال. ọ̀rọ̀ wa ni pé bí n bá ṣe láyé mọ́ o báyìí ni ẹsẹ̀ lẹ́yìn báyìí ni ẹsẹ̀ lẹ́yìn. فحب المرء طول العمر جهل ẹ̀mí gígùn nù fa. وقسمته على هذا المثال. ọlọ́wọ́ àfọlásẹ́ yìí Rabi'atul Adawiyya àfọlá rẹ̀ bẹ̀ ọlọ́run ìyá tiwa yìí ọlọ́run ni ọmọ báyà náà jó kọ́ ń báyà àtàkọ́kọ́ náà jó kọ́ báwa kẹ́yà náà. آمين. gbogbo àwọn àgbàlagbà tó ti lọ ọ̀dọ̀ ọlọ́run nínú ilé ní àti ládùúgbò ní àti ní gbogbo òlú yìí ọlọ́mọsàbà kẹwọn. àfàwà Sheikh Muhammad Al-Jami Bulala رضي الله تعالى عنه. afábàráwùfì أكرمكم الله.
oyi afa Sheikh Bilala Sheikh Muhammad al-Jami. أفلح الزاهدون والعابدون إذ لمولاه أجاه لبطونا. kálẹ̀ kọ́sẹ̀ lára àwọn wá síbi wèrè wọ́n ṣe wèrè. أسهر لي أعين العليلة حبا فانقضى ليلها وهم سائرون. ọlọ́run wọ́n sì wà púpọ̀. شغلتهم عبادة الله حتى حسب الناس أن فيه جنونا. أكرمكم الله. بارك الله فيني. أونانو أما بسم الله. شغلتهم عبادة الله حتى حسب الناس أن فيه جنونا. حسب الناس أن فيه جنونا. bàbá bóyá mo sọ fún yín rí ẹni ọba sì sojú nu yín tí o ti kó lè kéwú látọ̀fà ń bí ni Sheikh Bilala ti wá wọ́n wá sí lè kéwú mọ́sínì ló sì gbé wọn wá wọ́n wá tó aago mọ́wọ́ wọ́n sì dọ́dọ̀ mi nínú ọgbà lè kéwú ẹni tí ẹ jáde wá ẹni mẹ́nu ọwá ni ọwá pè mí sí kí n máa sanwó oṣù fáwọn alárúbáwá wọ̀nyí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ tún ní sanwó fún wọn mọ́ àwọn wọn ti ń gbowó láti ìlú wọn ni. Allahu Akbar. àwa sì la foundation mọ́sálásí kalẹ̀ tá a fẹ́ kọ́ mọ́sálásí àfáàgbà Sheikh Tajir Adam àfáàgbà tó gbénu lẹ́nì. ọwọ́ ní kí la fẹ́ ṣe mo ní a fẹ́ kọ́ mọ́sálásí ló kọ́ àfáàgbà ni lọ́ba làfáàgbà lọ́ba kò ní ṣòkòtò níkà nídìí lásọ̀fà ó sì bọ́ nù kòtò ọwọ́ ni níjẹta èmi ọmọ ká fẹ́ lẹ́lẹ́ mẹ́lẹ̀ yìí ó ní níjẹta mo rí àfa àtàjùlá nábì láfẹ́ lẹ́lẹ́ àfa àtàjùlá nábì mo ti rí wọn láfẹ́ lẹ́lẹ́ níjẹta ó ní gbogbo ọmọ kéwọn ẹ̀ nira rẹ̀. àmín. èmi àwọn ìlú àlejò kí la gbà yìí o. شغلتهم عبادة الله حتى حسب الناس أن فيه جنونا. àfa àtọ́sùn yìí ẹ̀rí nàró ẹgbẹ́ dìde orúkọ alájà wà ní yẹ kàmáàdì Jamiu ǹdẹ bí Jamiu yìí ti mọ́ ń jẹ́ náà. Allahu Akbar. ekole شغلتهم. àwọn ará gúgúrú lé ní Jamiu lọ́wọ́ ń lé kéwú làwọn abẹ́ndé fún gúgúrú gúgúrú báwo tún ni ìlú àlejò olùkọ́bà ń gbé gúgúrú ni ebi ló ní pa òun lára gúgúrú fún. شغلتهم عبادة الله حتى حسب الناس أن فيه جنونا. asi lafa aba ko mbi fan ko afo ko mbi foundation ma Allahu Akbar. Jamiu afo wa ko mbi foundation ma ba de do fi nbe ìlú kan me wọ́n pè ní Gbowu anikan me me wọ́n lalaga wa sasa me me an pè ní Jamiu Gbowu Èkó ní ngbe òun àwa mi dele kò rí mi wọ́n ní mo wà nílé kéwú bó ti wá dé bi gate wọ́n ní àfa Bilala nù látọ̀ ó ní bàbá tí mo ti fẹ́ mọ̀ ojú ayé mi Ọlọ́run o mo sóríire ó ní bàbá náà ní ó ní mo sóríire mo ní ire lónìí àfa àdúró sínú kòtò ní bá ń wí gbogbo ẹ̀rọ àgbọ́mọ́ tó mo ní àgbà àlejò lónìí láti Ọ̀fà pọ́ọ̀sì tó ti gbé lọ́wọ́ owó tí mẹ́mẹ́ oníkẹ́ ǹjẹ́ ọ̀sá kó o máa pín fún alárúbá wọn ni tún ní fún wa lówó mọ́ wọ́n ti ń gbowó lọ́nà àwọn ìjọba tí wọ́n ti wà dákun Ọlọ́run bọ́lọ̀ ìmọ̀sọ́ fún yín jẹ́ òní àfa àwọn àgbárígidò mọ́ ọlọ́mọsàbà kẹwọn àfa àṣìwà Sheikh Bilala wa ní ó ní mo fẹ́ kí àfa àgbárígidò mọ̀ kọ́ wá bí igi tí wọ́n so igi àkọ́kọ́ tá àfa Sheikh Bilala so
àfa wa náà mọ bàbá rẹ agbádùgbò ẹ lọ fà ṣé òbí lára ló ń fẹ́ so igi náà bá lọ ilé àfa náà kọ́ nìyí náà bá délé àfa ta láṣọ igi fún ìyàwó wọn àrà àfa ńlẹ mọ́ àfa lọ́jọ́ owó dé ọwọ́ lọ́wọ́ kọ́tù àtúrọ́sà bẹ́ẹ̀ bá kọ́ lọ́wọ́ lọ́mí ẹ̀kọ́ lu àfa sì ń bọ̀ ó débi tí wọ́n ti ń ta kásẹ̀tì arúgbó sọ̀lá àfa bá nọ́ni máa ń jó. La ilaha illallah. àfa wọ́n ní gbogbo àwọn èèyàn ń bẹ létí lé èrò wa fẹ́ ju bá ti wà yìí lọ wọ́n àfa máa ń jó. àfa yìí sẹ́yìn ni wọ́n gbogbo ayé retí ó ní ìdájọ́ tí ń jó nìyó wọ́n ní máa jó ni ẹlòmíín bẹ títí ń bá bànújẹ́ bọ́ ń gbòdì mi yọ̀ rẹ̀ rìn inú rẹ̀ ti túká. ṣàgàlátì ibadatullahi hatta hasiba an-nasu anna fihi jununa. kálukú máa palẹ̀ máa kú nígbà tí ọba ti rí pé òun náà ti ń kọjá 60-70 bọ́lọ̀ máa tún sọ di 80-90 ń bò okun ni anabi tí mo rán sí yẹn 100 ọdún àti 3 ló lò ẹ má tẹ̀ra alẹ̀ ìyá akílá àkọ́jẹ́ ìyá wa sọ̀rọ̀ yìí àti ìdábìlì mọ̀jídì láti Zaria àfa yẹn bọ́bá dé àtún wá sí yìí sí ọlọ́run ìyá wa Miss Alabi gbogbo ẹ̀yin tẹ̀ ń jẹ́ ọmọ fún yá ẹ kú oríire àwọn ìyá táwọn rí nínú táwọn àwọn wọn ò lọ́mọ láyé ni bóyá wọ́n ti jáde táwọn ọmọ wọn wà wọ́n kí. Allahu akbar. wọ́n sì tán sórí ìgbọ̀tẹ́ di bí ìjẹta àbámbẹ̀ mọ́. ó ti kú. ìyá ìsìnkú tánu bóyá àwọn ọmọ rẹ̀ sì ń wá bóyá wọ́n lówó wọn ní gbogbo nǹkan. dákun Ọlọ́run àfi ànábì Muhammad bíọ́. sallallahu alayhi wa sallam. nta fẹ́ tọrọ fún ìyá wa nísìnyí gbogbo àwa tá a jòkó lẹ́ni kankan kó bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. ẹ dákun ẹ wí bẹ́ẹ̀. bisimilahi rahman rahim. sọlọ́pọ̀ òfin gbọ́dọ̀ kálí ẹ̀ka pé Sayyidatu Rabi'atul Adawiya. naam. kí ló ní máa wí. ya habibi wa munayati wa sururi. قد أبى القلب أن يحب سواك. ìwọ lè mi Rábì à ń fẹ́ ọkàn mi ń fẹ́. يا حبيبي ومنيتي واشتياقي طال شوقي متى يكون لقاك. mo fẹ́ bọ̀ wọ́n lọ́n pàdé mo fẹ́ kí mi rọ́ pàdé. ليس سؤلي من الجنان نعيما غير أني أريد أن أراك. ìjọba pé kí n wá lónà àlìjánnà àmọ́ mo fẹ́ rí wọ Ọlọ́run gan báyìí. Ọlọ́run wọlé aṣọ Abdulkadir. قدس الله سرا. ẹni kà dẹ́sẹ̀ la ò sí rà. قدس الله سرا. kò ilé dundun tá a wà yìí òun nìpínlẹ̀ aṣọ Abdulkadir àbí kà dẹ́sẹ̀ la ò sí rà. èèyàn rí Ọlọ́run ǹjẹ́ Ọlọ́run ṣe rí fatiwanu tí wọ́n gbé síwájú sí Abdulkadir ǹjẹ́ èèyàn lè rí Ọlọ́run afáàpáná amọ̀hẹ́kún amọ̀bùtẹ́lùm ọlọ́sàn wọn àfa àlẹ́sàn lórí amọ̀hẹ́kún amọ̀bùtẹ́lùm ṣé Abdulkadir ń bẹ láyé ìmọ̀ pọ̀ lára ṣé Abdulkadir kódà mufti ni ṣé Abdulkadir mufti ni ṣé Abdulkadir ala mazhab al-imam Shafi'i wa imam al-Hanbali wọ́n ń joyè kalaye ni pé mufti irú èyí tí baba wa jẹ́ baba wa lajẹ́ àgbà al-mufti ṣé mufti ni ṣé Abdulkadir ìbéèrè méjì wá ṣẹlẹ̀ ń parẹ́ ó dààmú àwọn ará fàlù ẹrù ẹnìkan pariwo láàrin ìlú pé òun rí Ọlọ́run o wọ́n wá fà títí wọ́n fà lọ́dọ̀ sí Abdulkadir báwa kìlọ̀ fún yín kí bó ṣe pé òun rí Ọlọ́run ni ṣé ò ní naharahu ó kìlọ̀ fún
ǹjẹ́ bí tí ń pọ̀ wọ́n lọ́lọ́run ni ọlọ́run ṣe rí wọ́n wá bí ṣe òpè amọ̀híkún amọ̀bùtẹ̀lò ọjọ́ bí wàá sí kọ́lá mo ti bí wàá sí Ìlọrin láwa ni ọgbọ́n ǹjẹ́ amọ̀híkún ẹni yìí ń sòótọ́ ni àbí ń bà nǹkan jẹ́ bẹ́ẹ̀ bá lóun lọ́lọ́run ń sòótọ́ ni àbí ń pọ̀rọ̀ ẹ máa gbọ́n tí sọ Abdulkadir wí ń pa ẹ̀ ọlọ́run wọlá Sheikh Abdulkadir inú ilé dùndú gbogbo àdúgbò àdáwà ní gbogbo olóòfà mọ̀jọ́ bàjẹ́ ilé ẹnìkọ̀ọ̀kan ń bẹ ọlọ́mọjọ́ bàjẹ́ gbogbo àwọn ọmọ àlùọ̀fà tọ́lọ̀ ni wọ́n wà níwájú láyé lẹ́nìí ọlọ́mọsọ̀wọ́dé rẹ̀ la mọ̀jẹ̀ wọn parí máa yé la ẹ̀yin tí a wá jọ ọmọ ìyá tiwa ta torí ẹ̀ wá abẹ́ ọlọ́run abẹ́ afábàrà òfin abẹ́ pẹ̀lú tá a fa àgbà wí tí n bá ní tá a fa àgbà wí ẹ̀yin jẹ̀mọ́ mi kẹ́ẹ̀dé o Sheikh Tajul Adabi ló wí bẹ́ẹ̀ Sheikh Tajul Adabi tọ́bọ̀ ọmọ ẹ̀sìn sọ̀rọ̀ tọ́ba nílùú Ọ̀fà yìí ọmọ ẹ̀sìn bàbá wa alájà àgbà làwọn wà ní àyín láti pópó wọ́n sì mú ẹ̀sìn kan bọ̀ àti wọ́n mú olódò lọ́wọ́ ẹ̀ ni ọmọ ẹ̀sìn yìí wá tẹ̀lé ọmọ ẹ̀sìn tẹ̀lé ya rẹ̀ àwọn tó wọ́n mú kò ní já gbádùn ìwẹ̀ tá ya rẹ̀ wíwẹ̀ wọ́n wá dé ọmọ ẹ̀sìn ní padà kó padà àfa Sheikh Tajul Adabi rahimahullah àwọn ní Sheikh Bulala jọ àfa Tajul Adabi tó dàgbù alibarikata ló yí lẹ̀ ẹ wà lọ ní ebi ọmọ lọ ebi lọ ní ẹ ti ń dé ebe ìmọ̀lẹ́ àfa ojúlé àfa mélòó ló wà mẹ́ àfa olójúlé kan mẹ́ wọn èèwọ̀ ayé àwọn ni wọ́n ń bíldì àwọn yẹn pé máa lọ ibi ọmọ kéèyàn máa lọ lókè lọ náà nù. Allah àfa wa ni kí ló dé tí wọ́n ní wọ́n fẹ́ tẹ̀lé ya rẹ̀ lọ bí tí wọ́n ti wẹ̀ ẹ́ kò wá ní wọ́n jẹ́ gbádùn wíwẹ̀ rẹ̀ ilé dùndú bí náà làfa àti jáde ìwọ mẹ́sìn padà sílé kí wọ́n lọ́wọ́ ya rẹ̀ kọ́ darí wa bọ̀ ẹni wọ́n ti lé bọ̀ láti pópó tí ọ̀ padà. Allahu akbar. ẹ máa mú ya rẹ̀ lọ kí làáfà àfi bọ́ mẹ́sìn sọ̀rọ̀ lẹ̀ àfàbọ̀rọ̀ òfin ìwọ mẹ́sìn padà sílé kí wọ́n fi lọ́wọ́ ya rẹ̀ darí ọmọ ẹ̀sìn tí wọ́n ti lé bọ̀ láti pópó tí ọ̀ padà. wa in kuntu lam uhsin fa innahum muhsinun. bóyá ẹsẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹnìkan ẹlẹkùn ẹ má kọjá yẹn. wa anta ladayhi ra'imun mutafaddila. ẹ má sì fọ́nbù. wa anta alladhi rabbu wala rabbu ghayruhu. àfàgbà ní sọ̀rọ̀. wa mulkuka qad azuma wa majduka atala. àpàrọ̀ àfàgbà Sheikh Tajul Adabi. wa ya rabbi. tẹ́mi dìde lára tí wọ́n dìde lára. ya rahmanu ya mani ilayhi hajati wa rajai salatu mutarajjila. bẹ́ẹ̀ bá fẹ́ bá yẹn tán bá tán yẹn ni Sheikh Tajul Adabi là wá bá tán. litaghfira li dhanban ataitu kathiratan. Sheikh Tajul Adabi wọ́rọ̀ fún ẹsẹ̀ méjì mi. birahmatika rahmani dhaka mu'allila. Sheikh Tajul Adabi kò ní kẹ̀kẹ́ tí ó gùn kò sí lójúlé símẹ́ǹtì mẹ́rin tọ́ra kalẹ̀ kún oyè kọ́lé ó dòkúta ni. wafukka kuyudi wafukka kuyudi ya rahimu bi amati. ẹyẹ mọ yìí ẹwú inú wọ fún ká yìí náà wí wọ. wafukka kuyudi ya rahimu bi amati. wa atifu alayya ya tufu mujammala. Sheikh Tajul Adabi wà ń bẹ Ọlọ́run. wafukka kuyudi. dídì táyé dèmí tún mí lẹ.
وفك قيودي kí ni jẹ́ kéèdù sẹ́kẹ̀lẹ̀kẹ̀ kí n jẹ́ bẹ́ẹ̀ ni. أكرمكم wọ́n tẹ الله lómi ní sìnkú ní gbádùn ayé rẹ̀ sí èlò ọbọ̀lọ̀. لا إله إلا الله wọ́n kàwé kò ní í rí ṣe. وفك قيودي fúnkà قيودي يا رحيم برحمتك لا إله إلا الله وأعطف علي يا طوف مجملا وأعطف علي يا طوف مجملا ìlú ọ̀fà ọlọ́mọdé ọdẹ́rẹ́ kodò آمين mọ̀jọ́ ọ̀fẹ́ bàjẹ́ gbogbo ojú àánú rẹ̀ tó fi wòlú gbogbo ayé náà dahoro má jẹ́ kí ilé ẹnì kọ̀ọ̀kan wọ́ kánjú dahoro má jẹ́ kí ilé tiwọ́ kan dahoro máa wí bá آمين gbogbo òlu náà sì dahoro ọlọ́run má jẹ́ kí ìlú ọ̀fọ̀ kánjú dahoro آمين afábra wúfì. وفك قيودي يا رحيم برحمتك وأعطف علي يا طوف مجملا وأعطف علي يا أطوف مجملا látàǹsọ àmúwátàkùn fi kùbúrì في قبورهم àwọn ìbọ̀lọ́ ń lọ ilé dundun ni ọmọlé wọn ni ọmọlé dundun ni ilé báyìí ni kò sí ilé tí olóko tiẹ̀ ńlẹ̀ yìí الله ọmọlé kínní ni ọlọ́kọ́ kí afa wa ńlá ló mọ́ta آمين nígbà wọn bí jẹnáìsà ń jẹ́ òní àwọn tó ti ta jẹsẹ̀ jẹnáìsà wọn là afa wa ọlọ́mọsà bá wa kẹ́ afa wa ńlá ló mọ́ta wọn ní bíi náà làwọn ń gbé alájà àgbàfẹ́ wọn sí ààyè kódà gọ́fìnà ọlá ti wọ́ àwọn làwọn kọ́ lálùkùránì bí n bá lọ ilé àwọn afa akọjá títì ni gọ́fìnà Salahuddin وفك قيودي يا رحيم برحمتك وأعطف علي يا طوف مجملا وأعطف علي يا طوف مجملا ìtìrú ṣe bàbá rẹ kọ yìí eléyìí bí وفك قيودي يا رحيم برحمتك bí bàbá yìí ṣe tó yìí náà ní láti lẹ́yìn yóò wá wá lómìíràn kí ló dé mo wá wọ ọmọ yìí náà ni. وفك قيودي يا رحيم برحمتك káyidù ọ̀ngbàpáná ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ àwọn ayélu wọ́n ní tí wọ́n fi dèèyàn tí ò ní dìde mọ́ لا إله إلا الله lẹ́yìn sáré وفك قيودي ọ̀kan náà ní ọmọ fò ní ó sì máa bà. يا رحيم برحمتك وأعطف علي يا طوف مجملا وفك قيودي sẹ́wọ̀n táyì làlábì wá mọ̀ pé wọ́n tún dèèyàn pẹ̀lú sísúmọ́ràn bó ti súnmọ́ràn wọn náà. لا إله ó إلا ní wọ́n lọ́hùn fúkà fákà àbí ẹ̀wì fákà ìyàfúkù يفك amàlẹ̀ fúkà àbí. وفك قيودي يا رحيم برحمتك tí wọ́n á ní ọlọ́run ń bí wọ́n bá dé wá sí. وأعطف علي يا طوف مجملا bàbá wa tù wá lè já wa rọwọ́ mu. آمين dákun ọlọ́run èmi ní ìyá níwájú ọlọ́run mo sì ní bàbá níwájú ọlọ́run ẹlòmíì ní bàbá nìkan ló ní ẹlòmíì kì í ní kankan níwájú ọlọ́run. الله mo bẹ̀rẹ̀ àdúrà bí mo ṣe bẹ̀rẹ̀ rẹ̀ gbogbo àwọn ansaaru islámì ilẹ̀ yìí láwọn ya wa àwọn tó kù láyé nu wọn nísìn àwọn lẹ́rìí hùn wọ́n ti mọ̀ pé ńgbà tí a ti ní a máa bọ̀ ọjọ́ ti wà nù. ìmáàmù ansaaru islámì ni tí baba fi lọ́lẹ̀ ní ọlọ́run kó sàlékún àlùbáríkà fún ọlọ́run o àfànàbí muhammad bíi o
afa Abrahufi akramakumullah. ibi mo fẹ́ darí lọ yìí Suratul Mulk ni kò fi gbé ńlẹ̀ ká máa lọlé 2:15 la tó dá wá sí dúró lóru àná nílọrin masalasi jimá ọmọ tó ṣẹlẹ̀ à ń kíbọ̀ sí ìjókòó yìí káàfi ìjókòó yìí à ń fẹ́ kí ìjókòó tó kùn ìyá kan wọ́n ń pè ní ìyá Fàlí ọmọ òmùkó ń bẹ̀ wọ́n ni ọdọọdún ní máa ka 24 bẹ́ẹ̀sì fún wáàsí ẹnìkan nù jẹ́mọ́ wa ní òun ọ̀rà dọ́sìn mẹ́fà sí à ó sì kó wa lánàá náà àwọn ìyá yọ rẹ̀ àbí bẹ́ẹ̀ni. kálukú wọn lè pè èmi náà ra yé báyìí èmi náà ra yé báyìí ọlọ́run Allah. ayé sọ̀rọ̀ ó gbéjà kíámà lọ la ilaha illallah. bọ́ọ̀ bá ní bẹ́ẹ̀ kàwé mi ni ọ̀mí àlóhun ti ṣe parí sáfíìsì wọn tọdún méje òun ò tí ì ríṣẹ́ bàbá wa ní ọ̀nà kan náà nìyẹn bá wà kíámà wọn alágbájá kú wọ́n sì gbé sáré ọ̀nà tó wáyé ò léyè Allah. ẹnìkan sì di ẹnìmọ̀ kan mọ́lẹ̀ lálẹ́ kìá mọ́. ọ̀nà tó wáyé kò níye ọ̀pọ̀ ọ̀nà kan náà wọ́n fi wọ ọ̀run wọn ní lágbájá kú ọkàrí gbogbo yìí tí a bá bá wọn ṣàdúrà yìí dáadáa mo bẹ̀rẹ̀ láti pé ilé dùndú èèkà ní gbogbo lélẹ̀ yìí ni o. Allah. ẹ sá mi jàmá. bí baba wa Alhaji àgbà máa ń bẹ láyé ni wọn ní Alhaji Balógun Alhaji kìíní gbogbo àwọn baba ajọ́ òun ni baba ọmọ kà wọ́n ọ̀fà yìí náà ni dákun Ọlọ́run àwa tá a máa ń gbé ní ìlú Ọ̀fà náà má jẹ́ òyì wa lọ́wọ́. àmín. gbogbo ẹni tí ń bẹ ọwọ́ kẹsàn-án máa lẹ̀ yìí àmọ́ bí ló ń gbé ọ̀rẹ́ lẹ́yìn náà ló ń kó sẹ́fà wa náà. àmín. afa Abrahufi naam. Suratul Mulk tó kẹ́ yìí bá a níbi tí wí nu sallallahu ẹ alayhi má wa gbàgbé sallam. àwọn òkú yìí sínú sàárè o. fa inna arwahahum ya'tuna buyutahum. báwọn òkú yìí ti kú ní ẹ̀mí wọn wà lé wọn àwọn ẹ̀mí wọn wà inú ilé wọn ya'tuna. فينادي كل أحد منهم ألفا من الرجال. òkú tó bá kú ní àwọn àwálé wọn yóò pé ẹgbẹ̀rún nínú àwọn ọkùnrin ẹgbẹ̀rún èèyàn وألفا من النساء. ẹgbẹ̀rún làwọn obìnrin nínú ilé wọn ǹjẹ́ ò ní pé àtẹ́gbẹ̀rún kò yé ọ ni láti ibi tí o ti ń bọ̀ láti ọ̀nà àdébẹ̀ ádámà lọ́hùn bàbá rẹ ìyá rẹ yóò pè wọ́n nínú ilé nì. من الرجال وألفا من النساء. أعطفوا علينا àwọn òkú ni irú yà ẹ ṣàánú wa ولو برغيف kólà bí búrẹ́dì ni ẹ lọ́ọ́ fi ṣe sàárà nítorí wa أو كسرة خبز kólà bí búrẹ́dì kan tó ti rún yányán ni ẹ gbé lọ tọrọ أو صدقة kólà bí sàárà ni ẹ ṣe nítorí wa أو قراءة àbí kẹ́kẹ́ nkankan kúlù wà láwù lẹ́kẹ́ ni ẹ ké nítorí wa àrígbà أو كسوة. àbáṣọ ni kókó ẹ lọ gbọ́sọ yìí fún lágbájá kọ́ máa lò ó. كساكم الله لباس الجنة. ẹ̀yin tẹ ẹ̀yin ará ilé wa aṣọ àdìyàn náà lọ́wọ́ ẹ̀bùn yín o ẹ tẹ́wọ́ wọ́n ní àtẹ́wọ́ jàmá. rántí ìyá rẹ àwọn tí wọn náà ti ní lọ́dọ̀ ọlọ́run kọ́ rántí wọn. ọlọ́run khalifa wa ọlọ́run bọ̀ mọ́ yìí náà lọ́wọ́ àjọgbéyà sínú kòtò náà ni ó sì dún ọ̀sàdúrà tiẹ̀ náà gẹ́gẹ́ olórí khalifa ọlọ́run kẹyà wa tá a torí ẹ̀ wáyé kó bá wa kẹyà náà kó foríjì yà náà ẹnìkan kì í má ní nǹkan kọsẹ̀ kan bí ìyá bá ní dákun mójú kò fún yà náà kọlọ̀ wá dákun gbogbo tí yà náà fi lẹ̀ ọlọ́mọ sí wọn lọ́ta ara wọn ọlọ́mọ kẹyìn ara wọn síra wọn afa Abrahufi ìyá ti ń gbọ́ ìsìn nísìnyí ìzá àtàwọn ìyá ń gbà á. إذا تولى الناس بعد الدفن. ńgbà sí ìyá tán ńgbà ń padà wọn àwọn pé ẹjẹ àwọn tó wọn ìyá yín họ ẹyẹ máa jáde. ردت إليه روحه للبدن. wọ́n ti dé mi ìyá padà sáré. وجاءه المنكر والنكير. àwọn tí màá màláka méjèèjì ni wọ́n ti dé àwọn òde. وصفه ما بين الورى شهير. màláka méjì tí lọ bíyàn lọ́rọ̀ ni wọ́n ti dé. وينهرني. gbogbo kò tí yẹn lè jẹ́ lẹ́yìn kó tó déwájú ọlọ́run yẹn ní ara nìyí wọ́n ìjágbe mọ́. ويكيدانه. wọ́n wà dàkúnlẹ̀
وبعدما يكون يسألاني. àwọn mọ̀lẹ́kà méjèèjì nígbà wọn bá lè pa àwọn dàkún ẹni tẹ́ ń sin wọn ẹ̀ ń sísẹ̀ ẹ̀ ń palẹ̀ ọkọ ọmọ dara wa mọ́. يسألاني wọ́n mọ̀ wá bilé rẹ̀ ọ̀rọ̀. عن ربه tànà wọn bá rẹ̀ má lọ bùkà tànà wọn bá rẹ̀. ودينه سليبا ẹ̀sìn wọn ló gbé dé yìí. وعن نبيه لكي يجيبا. wọ́n ń bìyà lẹ́lẹ̀. يكرر السؤال للأنام. àwọn mọ̀lẹ́kà yẹn wọ́n máa para wọ́n máa béèrè ọ̀rọ̀. فيما رواه في 7 أيام. ìjọ méje ni wọ́n fi bìyà lẹ́lẹ̀ àti bàbá. وكيل قد يفتن 7 مؤمنون. wọ́n lè dábàjẹ́ múmi nínú wọ́n fi jọ méje bí léèrè. 40 ذو نفاق يفتن. àwọn ìyá tí ọ̀dà bàbá tí ọ̀dà tẹ kú 40 ọjọ́ wọn èbí léèrè. الله. ọmọ abilé rẹ̀ ọ̀rọ̀. يا سائلي ربي يا bó àṣírí àwa náà. الله أي خالق يا وكل تمام نبينا محمد سيدنا. ọlọ́wọ́ وديني الإسلام صار بالختام ومن بذا يجيب في الكور لا يخيب. ọlọ́jẹ ìyàwó mọ̀ lẹ́sìn fún. ومن يكون تلاسما عذابه قد علم. àsìkò wọn ń bìyà léèrè la wà yìí ó sì dijọ́ méje wọn tó dá dúró. gbogbo sàlẹ̀ tẹ̀ wọ́n ṣe èsì pé jẹ́ ìyàwó lẹ́sìn fọ́ dákun yóò lẹ́sìn fọ́ الله أكبر. yóò lẹ́sìn tó dáa fọ́. àmọ́ wọ́n mọ̀ ẹ̀ta làásà. ومن بذا ومن يكون تلاسما tala asama ẹni tó bá estate tó lọ́ra kó tó fèsì bá ọmọdé àyíká yìí. عذابه قد علم. wọ́n pa nígbàkúgbà. ومن يكون تلاسما عذابه قد علم. má jẹ́ yẹn ó sì èsì fọ́. آمين. wọ́n ti dára aká yìí yá padà fún un. لا إله إلا الله. bí yẹn ó ti máa fèsì náà là ń torí ẹjọ́ kù sí. ọlọ́run nítorí wàá lè lọ báyà afábùrà òfì أكرمكم الله. náà ni lẹ́fẹ̀ẹ́ kéyì láfi dìde. ẹ dákun mo bẹ̀ gbogbo ẹ̀yin àfa tẹ̀ mẹ́lẹ̀ yìí ọlọ́run jọ dáa fún yín. àlùbáríkà yín là ń jẹ ọlọ́run jẹ kẹ́ lọ kálukú lọ àyè mọ́lẹ̀ rẹ̀ pẹ́ dáadáa. آمين. ẹ máa fi kún pé ọlọ́run o Rabbi ij'al hadha al-balada amina wíìkì ń bọ́. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. àmín. رب اجعل لي هذا بلدا آمنا. gbogbo ẹ̀yin ọmọ kéwùtẹ̀ fúnra wọ́n sọ yín dàáfà ńláńlá ni ẹ̀yin bẹ́ẹ̀ gbọ́ ti wí ni. رب اجعل لي هذا البلد آمنا. رب اجعل هذا البلد آمنا. gbogbo mọ́sálásí àdúgbò ni a máa ń wí pé Rabbi ij'al hadha. رب اجعل هذا البلد آمنا. رب اجعل هذا البلد آمنا. èmi kí mo fún yín fá ọlọ́run ló fún yín. رب اجعل هذا البلد آمنا. mẹ́ta lẹ́ẹ̀ma wí ni mẹ́ta رب méje. اجعل هذا البلد آمنا. security ìtọ́lọ́run lẹ́ ń béèrè o الله. wọ́n dáàbò bò lùyìí. رب اجعل هذا البلد آمنا. رب اجعل هذا البلد آمنا. ìyá wa tó wí bẹ́ẹ̀. رب اجعل هذا البلد آمنا. tọ́mọjọ́ mọ́ fà kí. رب اجعل هذا البلد آمنا. Ànábì Ibrahim wí bẹ́ẹ̀ sí Mákà. رب اجعل هذا البلد آمنا. رب اجعل هذا البلد آمنا.